Kesari Ola Tabani Kamuni Ola La Mamu Ola Ola Fola Kitola Masina Gigani Kesari pín síbẹ̀ àdéhùn wa ni mo tẹ̀lé. tó bá di ìrọ̀lẹ́ ọ̀la ọmọ ẹ̀yẹn abẹ́lẹ̀. ìrọ̀lẹ́ ọ̀la. Yes. Come on, mark my word. Ṣé bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀? Abẹ́lẹ̀ sẹ́. Don't worry. Okay? Yeah. Okay. No problem. Okay now. Okay, see you tomorrow. See you later. Yeah. Sir, your boy is here. I will see you later. No problem, sir. We expect you as usual. Iṣẹ́ yẹn ọ̀la la máa ṣe. What are you saying now? What is difficult in that? Ṣé bí wàá kàn mú kan náà àwọn ọmọ tẹ ti mọ́ náà ọgbà ń bẹ̀ yẹn ni ìkan náà àwọn tó tẹ mú fún wandering. Oh yes. Yeah, good. I'll talk to you later. Okay. Yes, sir. Ṣé sir? I forgot something. Okay. O gbàgbé nǹkan ni. Owó tí mo gbé fún ẹ ni wàá gbà. Owó. Oh, Kesari. Èmi kí n Kesari. Apá kan ogun, apá kan oògùn. Èmi apá kan ró, apá kan rò. Èmi èèyàn kan ṣoṣo tí gbogbo ayé ń pè ní Jọ̀hún. Èmi ni mo bá yín lálejò. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, ajá ẹ ti wọlé tọ̀ ẹkùn wá torí ilé ẹkùn ló wà yìí ó yẹ kó fẹ́ jẹ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ ọmọdé ẹ ò mà òdì, ìyá ẹ ló mà ṣá, ìyá ẹ tó wá mà ṣá ò sọ fún kó tó máa bọ̀. Lóòótọ́ Àjànàkú jẹ́ balógun, ṣùgbọ́n olólàjù lọ́lọ́ ń gbadé fún un. Tí ọ̀wà wa bá pégbá lórí igi, ọkọ ṣoṣo ló máa ha. Ọkùnrin 9 lèmi. Mo kúrò nínú ọkùnrin 4. Owó tó wà lọ́wọ́ ẹ, òun ni mo wá gbà. Àbí? Police dog ni wọ́. Ọlọ́pàá lèmi. Tí ọlọ́pàá àti police dog bá ríra wọn, àwòrán torí iṣẹ́ kan náà ni. Ayé yàtọ̀ síra wa. Ibi téèyàn bá ti ń ṣe ló ti ń jẹ lọ́rọ̀ tèmi. O, ọ̀rọ̀ ẹ ò gbójú bọ̀rọ̀.
o ti gbé mi wò báyìí wá rí pé mi ò dẹrùn. Ejò ẹ̀ ò mọ bí kan àìfojú sí òun ló jẹ́ kó forí kó kú. Òní ló máa kú kò ń ṣọ̀la ṣùgbọ́n ò ní kú lẹ́ẹ̀kan náà wàá kọ́kọ́ jẹ ìrora kó tó kú. Tó bá wá rí bẹ́ẹ̀ ìjì ni mo pè ìjì ìjà òun lu akẹ́tù tí lu akẹ́tù fi tú òun ni mo pè ẹgbẹ́ ńlá orúkọ tá a kórí àyànmọ̀kàn orúkọ tá a pè lẹ́lẹ̀ oríta gẹ́ni sọ́run jẹ́ tí òkú bá kú olùtìfẹ́fẹ́ mọ́ tilẹ̀ kojú rẹ̀ ni ògbólógbò ẹyẹlé náà nítorí paná babaláwo ní ṣe bí ojó oníṣègùn ní ṣe bí àìgbọràn adé afọ ajá mú ajá balẹ̀ ojú ṣẹ̀rúrú ọ̀rọ̀ ìṣùpalẹ̀ ṣèkì ìlú mi bá mi fàjì wá. This is unbelievable. Ó máa yí wọlé orí kẹ̀. Àbúrò ni. Ọ̀sánjá, àrùndọ̀pá. Ìjì ló pa commissioner. Ìjì what? Yes. Ṣé wàá rí ìjì tó pa commissioner yìí? Kò ń ṣe ìjì lásán. Ìjì tó jẹ́ pé alágbára nìkan ló lè pè. Kesari is behind this. Kesari ti pa commissioner of police. Kesari again. Yes. You know what? You go and make an arrangement for the ambulance immediately. Kesari, your days are numbered. It's numbered. It's a promise. Ọmọ àgbà ni mí. À kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀. Èmi Babatunde James BJ aka gunshot èmi ò ń sọ̀rọ̀ olè. Olè lólè máa jẹ́. Ọlọ́pàá lọ́lọ́pàá máa jẹ́. Wọn ò lè dìyọ rárá wọn láíláí. Kò sáyè fọmọ olè kankan. Níbi tẹ́mi BJ bá wà èmi gunshot. Ẹ̀mú bá mi mú wọn lẹ̀. No pity, no mercy. Squad. Yes, sir. Squad! Sir. Squad! Sir. You see me? You die. I see you. You die. Baba, kí ló ṣẹlẹ̀ ń bí mi understand. Wàá kí ló ń ṣe àlàyé já rẹ̀ ibi kan kọ́lọ́ máa ṣe fi promote ẹ̀. Wàá blow kí ló ṣe é calm down. Ṣé o fẹ́ blow ni? Baba, ìbọn lílé yìí mi kì í ṣeré ìbọn. Kò ṣeré, kò sí kan ló kàn wá sí ìbọn. Ṣé o fẹ́ blow ni? Baba, mo fẹ́ blow bó ìbọn ni mò ń wò iṣẹ́ mi ń ṣe. Àlàyé já rẹ̀. Get up! Get up! Good. Mo ti warn you several times pé kẹ́ fi ṣó lè sílẹ̀. Ẹ kọ̀. Ẹlẹ́ ò lè fi sílẹ̀. Tẹ̀bá ní ọ̀rá ló ní gbádùn nítorí yín. Àwọn ọlọ́pàá gbà ní sùn nítorí yín. Now look up. Hello, me. Look up. Up. Look up. Look up.
My name is Babatunde James. BJ, aka Gunshot. If I want that, why if you introduce Arabic, mo fẹ́ kẹ́ get it twisted. Tẹ́ bá ti kú, mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ni mo pa yín. Which simply means, you see me, you die. I see you, you die. Boss, make I shoot this one. Boss. Kìsọ̀lẹ̀ artist ni mí. Kò sẹ́rẹ̀ ní mi ẹ̀jọ̀ nítorí Ọlọ́run artist ni mí. Shut up! Ṣé wọ́n lọ máa sọ pé bóyá ó lè ní abólé kan ní ẹ̀? Look, sorry, àwọn èèyàn bí wọ́n pọ̀ ní ìgboro. Tẹ́gbọ́n tó bá ti rán àwọn èèyàn báyìí tó bá ti ń rọtí fún wọn, wọ́n á mingle immediately without knowing the job those people are doing. Wọ́n ń kẹ́ láti bẹ̀rẹ̀ pé ṣẹ́wò lẹ́ ń ṣe, kọ́kọ́ mọtí ní tiwọn. It's called atenu. Sorry, kò yẹ kí n arrest ẹ, but I'm going to arrest you láti kọ́ ẹ ní a little lesson. Next time! About strangers who need to mingle with me. Officer, boss, take him along. Get off. Get him! Get up! Get up! Move it! Officer, move! Killer. Baba. You don't let your name they control you. Tabalos operation at times. The master can map on your why? Baba. Ṣé ẹ tí máa bèrè yẹn ni? Taba lost your operation tí mi ò bá pààyàn. Na crayfish be that now. I was to drop person about boy kò ti yé yín ìbẹ́ ẹ tí máa bèrè yẹ kó yé yín jù yẹn lọ. Ẹ bá ilé kó wa jọ. I was Killer! Baba. How dare you talk to me in that manner? How dare you? Iná ni mí o. Má jẹ́ kí n gbépo kí wà mí má bàa gòkè. Ẹ̀yin tájà fi ń bọ́ ọmọ ìṣeré ló fi ń gé Boss. Tí ọlọ́ ẹ má bínú sí mi. Ọmọdé ni mí. Ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Kábíyèsí o. Irú mọ̀lẹ́ sí gbogbo ayé ń pè sí. Bàbá ẹ má bínú sí mi ẹ dákun. Mi ò yájú sọ́ba. Ẹ má bínú sí mi torí mi ò tí lẹ́bọ̀ ṣọ̀pọ̀ náà. Olúwa mi ẹ̀rọ ọmọdé mi ní. Kesari Adebayo kamuni olala mamu ola Lọ Caesar. General Kesari. Ẹ̀yin lọ̀rọ̀ yín yà lẹ́nu. Ọ̀tọ̀ nìkan láwùjọ òkúta. Nínú gbogbo àwọn ṣoreṣore nílẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé kókó lọ̀gá mi jẹ́. A sọ̀rọ̀ ṣẹni tí kì í sọ̀rọ̀ dànù kò ní ṣèlérí kó má mú ṣe láéláé. Lóòótọ́ ni ẹni tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú ló máa ní erin kọjá mo rí nǹkan fèrè. Gbogbo ìgbà ló máa ń yà wá lẹ́nu. Ẹ wò ẹ sábà sọ fún chairman pé òkè báyìí ló wà fún ní gbé agara kì í dá oníṣẹ́ olúwa ṣe rí ọ̀dọ̀ owó kò ní dá wọn 4 million tí wọ́n fi support wa àmọ́ lóore I really appreciate it. That is the style of my boss. Ẹ má worry. It's okay. Thank you. Ẹ jẹ́ kí n dáwọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rù fún mi èmi mú náà mú sáà. Mi ò kò ní mí ní mo lè gbé kápá ẹ ṣe gan sa o. Ẹ ṣe gan ni sá. A lè gbádùn. Ẹ gbà bẹ́ẹ̀. Jẹ́ kí n máa. Chris, inú mi dùn pé NGO companies tá a dá sílẹ̀ yìí ó ti ní ìtẹ̀síwájú láàrin ọdún 5 wọn kọ́ tàtí ń achieve tàtí ń gain. Ṣé ìwọ nìkan ni? Ó ya ẹ̀mí fúnra mi lẹ́nu azin ládùúgbò yàtà ti jẹ́ all of a sudden gbogbo ẹ̀kọ́ sáré change pàápàá. In fact ṣé kí n má tàn yín mo ṣe wá gbàgbọ́ ń sínú pé wúrà tó bá máa dán ọmọ ó máa lánà kọjá o. No pain no gain. Wẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ jọ what next báyìí kí la máa ṣe báyìí ṣé gbogbo owó tá a gbà lọ́wọ́ Mr. Ben yẹn ṣé gbogbo ẹ̀ la máa gbélé fún NGO ni. Chris ó fọ́ ni sórí 4 million naira tá a gbà yẹn jọ má bínú ṣé láàrin mi àti ẹ ó mọ̀ pé NGO tá a dálẹ̀ náà a fi ń ṣe bísínẹ́sì ni a fi kọ́ lọ́n ṣàánú wa àmọ́ sórí 4 million naira tá a gbà yẹn 500,000 ló ń lọ sọ́dọ̀ wọn. Yes. 500,000. ṣó wá rí 3.5 million naira tó kù
èmi àti ẹ máa bẹ ni. wo ẹ̀kan tẹ́lẹ̀ èmi gan pull legs ẹ̀. Really? tó bá jẹ́ pé a ní ọgbọ́n tá a tún lè dání tá a máa tún gé inú 500 yẹn. No, báyẹ̀ kan ṣe bẹ́ẹ̀. It's a done deal. No problem now. Okay, we good to go. Where is the money? Where is the money? Mami, Daddy, ni ya baba ṣe wáyé. Kọ́mọ̀ sí lọ́wọ́ wa. Amẹ́ríkà náà. Ìjọba ló lè tó jáyé. Ìbàtà kiri náà àti gbogbo olùrẹ́ máa jẹ́. Listen, o lè lẹ́yìn oṣù olè dálé parí. Kesari ló tẹ̀ ìlú lẹ́yìn ọmọdé wa. Ṣé wọ́n rí mi tí mò ń dún lẹ́yìn? Killer lórúkọ mi. Now for the last time, where's the money before I kill two of now? Mami, ó wà lẹ́yìn, ó wà ní mọ́tò. Ọwọ́ ọjà Where's the audio? Bag yẹn fún mi. General, confirmer. Táwọn bá kéré ẹwà jẹ ní, táwọn bá dàgbà wà kù rẹ. Kesari. Ojo Sky lóòótọ́. Mo kọ́kọ́ rò pé Sky ló jókòó ni. Ìjọ yìí ti pọ̀ jù. Àti ìyẹn ti kọjá. A máa sọ yẹn létà. Mo pa Kesari lóòótọ́. Láì mọ̀ pé irúgbìn ni ló jẹ́ kó padà wù. Èmi ti mọ̀ pé irú ọjọ́ ìní á wáyé. Bí òwe tí babaláwo mi pa fún mi. Wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka àrókò. Torí tó bá dàgbà tán, a máa gbẹ́bọ lọ́wọ́ ẹ̀ ni. Adẹ́tẹ̀ ní Kesari kò lè fún wàrà, àmọ́ lè dànù. Kesari killed my wife. He killed my only child. He killed my only sibling. Nothing ventured, nothing gained. Lẹ́yìn ìgbà tí Kesari padà wù, ó ti yọjú sí mi. Kesari. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá sùn kò lè rí ogbe orí àkùkọ jẹ. Kesari. Ọkùnrin 9 ló ń ké sí tó yàtọ̀ sọ́kùnrin 4. Àlá ni ṣá. Kì í ṣàlà. Àlàyé ọ̀rọ̀ ni. Yáyé ọlá aka ẹ̀jẹ̀. Ẹkú lé làkàrà lé. Ẹkú àtìbà òye ẹni tí ń tàjò bọ̀. Ó ń ya ẹlẹ́nu. Ojú àtúnra rí. Òwe tí a kà lápá ń jọ sí. Mo sọ fún ẹ, mo ní ẹnìkan kì í palẹ̀. Ẹni tó bá lóun fẹ́ palẹ̀, irú wọn nílẹ̀ pa. Mo sọ fún ẹ pé ẹnìkan kì í pọ́mọ lágídí.
àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán tẹ́ bá lanú àdán kan ẹ̀ tún bá ìmíràn bẹ́ẹ̀. Èmi Kesari ọkùnrin ogun ló ń wò níwájú ẹ̀ kò kí ń ṣàlà. Òní tí mo rí ẹ̀ yìí ló máa fẹ́ jẹ́wẹ́. Kesari lákùndàbọ̀ owó táwọn tẹ́kùn bá rìn tó bá ṣe kòńgẹ́ ẹkùn awúráwo ni. Kesari mo gbà fún ẹ, mo gbà páfẹ́fẹ́ ni ẹ, ẹnìkan ò lè rí ẹ mú láyé. Kesari iná bá jógi bójọ́pẹ̀ á dọ̀nà sí i, bójú bá pòkùn tó pọ̀rẹ́ á dátòrì sí i. Kesari mo bẹ̀ ẹ́ jọ̀ọ́ dá mi sí i. Mo ti fi ṣe ọlọ́pàá sílẹ̀, mi ò ṣe mọ́, jọ̀ọ́ dá mi sí i. Mo gbà fún ẹ Kesari jọ̀ọ́. Tọ́pẹ́ yọ̀pẹ̀ tó fi ní kọ́ dáhùn sí nítorí ẹ̀mọ́ ńlá ni. Ṣé wá rí i pé ẹnikẹ́ni tó bá lẹ́mìí ara ẹ̀ lò kò fi ti Kesari fún Kesari. With due respect, sir. Ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá ni mo gbọ́, sir. But èyí tẹ́ sọ last year is bullshit. Bullshit ni. Àròkùn lè gbóná títí kó má tutù. Ẹni tí ò bá ṣetán láti ṣàṣeyọrí kò lè ṣàṣeyọrí. Sir, what did you just... Sir, with due respect, sir, I'm highly disappointed in you, sir. A decorated officer like you, tí àwa ti sọ di mentor, tá à ń look up to, lẹ́yìn wá suggest pé ká fi Kesari lẹ̀. Who the hell is Kesari? Kesari, a common criminal? Sir, have you suddenly forgotten? Ṣé ti gbàgbé ni, sir? Oath they take to protect and serve the people of this nation. Lẹ́wọ́n sọ pé ká fi Kesari lẹ̀. No, it's not going to work. Let me make you a promise, sir. Èmi, Babatunde James, BJ, gunshot, èmi máa rí ẹ̀yìn Kesari. It's a promise. It's a promise. My brother, I was stronger than you. Yes. I was an extremely dedicated officer. Àmọ́ sórí gbòǹgbò kan ṣoṣo gbọ́dọ̀ rọ́jò gbọ́n lẹ́pàlẹ́ méjì. Yes. Sir, with all due respect, sir, Yorùbá ló ní pé ẹni tó bá mọjú ògùn ló ń pa bẹ̀rẹ̀ rẹ̀. We need to end the reign of Kesari once and for all. Gbogbo ọ̀tọ̀ pípé tá a dẹ̀ ṣe iná ṣe lead wa sọ́dọ̀ yín pé ẹ̀yin ló nìkan lè lè fún wa ní lead way bá ṣe lè mú fún Kesari. Sir, once a soldier is always a soldier. Àwọn jagunjagun tó bá mọ̀jà tí ò mọ̀ sá irú wọn máa ń bógun lọ ni. Orí tá a fi lugi tá a fi lọ̀pẹ̀ tí ò fọ́. Bá a bá gbèrú orí bẹ́ẹ̀ pamọ́ kò léèwọ̀. Torí náà ẹ fi ti Kesari fún Kesari. ẹ̀dẹ̀yìn lẹ́yìn torí gbóhùn tó yẹ fún Kesari ó yẹ ká ẹ fi fún ẹ. àní wọn lè nàmà ẹ̀jẹ̀ mọ́ wọn ò bá wọn wá wọn ò rí mo dẹ̀rù jẹjẹ Kesari mo dẹ̀rù jẹjẹ fún yín. Agbani na rego. Alagbapo. Owó wẹ̀dà. Irú mi ò ní pọ́ọ̀sì mọ́, mo ti yọ owó inú ẹ̀ mo ti sọ dànù. Ó ṣe kí ni? Olówó mi, èmi ló máa kú. Ẹ wá ẹ má yẹ ká wé ìfẹ́ ká fọ́kọ̀ mọ́lẹ̀ sí ẹ̀ka.
Boss mi very. Boss. Tani boss yìí ma? General. Ta ló ń jẹ́ general? Ó mọ ìhàn kí n Kesari ló fẹ́ rí kí n má jẹ́ kẹ́rù bá ẹ. Kesari. Baby girl, kí ló tó ń gbọ́n? Wo calm down, kò sí ṣòro lórí bóyá wà yẹn insurance cover ẹ̀ ṣùgbọ́n ó yá bọ́ sínú mọ́tò. Má bọ̀. Sorry, special treatment. Má bọ̀. Yeah. Èmi Kesari lóní kẹ́ẹ̀bí ti Kesari fún Kesari. Nítorí irúmọlẹ̀ ni mí tí gbogbo ayé ń sáyà. Ṣáà fún mi ní ìṣẹ́jú díẹ̀. How are you? Báwo tó wà lọ́wọ́ mi? Mo fẹ́ kó fi ṣe pocket money in case you need any change. Kó fẹ́ ra nǹkan kí n má dẹ̀ sí around. Wow. Ṣé owó yìí wà pọ̀ jù báyìí? Kò sí nǹkan kan tó pọ̀ jù fún ẹ. Oh, thank you so much, sir. Kò tọ́ pẹ́. Ẹ ṣé gan ni. Àwọn tó bá di láàárọ̀ la rán mi létí mo máa gbé ẹ jáde fún shopping. Yes. Shopping? Gbogbo aṣọ tẹ́ra fún mi the last time mi tí wọ̀ wọ́n tán. Kò ní meaning. Yorùbá sọ pé àràkún láṣọ gbági. Gbogbo ẹ̀ náà ló dé máa kan. Okay? Okay, thank you. So, one more thing. Láti òní ìlọ́wọ́ ní sùn sí yàrá àlejò mọ́. Yàrá mi ló máa sùn. Yes. Are you cool with that? Of course, yes, my lord. Your wish is my command. Good girl. Alonso. So, killer. General. The Lord Caesar. I go love you. Papa. Ṣé kí n ṣe pé ẹ fẹ́ máa fall in love pẹ̀lú girl yẹn? Torí mo notice pé láti ìgbà tí mo wá sínú ilé letting fún ní special treatment. Love. Love was in dictionary tèmi at all. Spirit mi kò like ẹ. Ẹni spirit mi bá dẹ̀ ti like gẹ́gẹ́ bí ọmọ èmi tèmi jẹ́. Èmi náà máa like ẹ nìyẹn. Torí ó possible kó jẹ́ kó máa wúlò fún mi. Kò kí n sọ̀rọ̀ fífẹ́ rárá. I trust you. Jẹ́ ká padà sórí ọ̀rọ̀ tó ń sọ. Sky abitalele ojú yìí jojo ẹni tí mo ti rí. Who are you? Oh, need that mommy. But I've got good news for you. Kesari, it is the end of the road for you and your gang. Ewo òrìṣà. Ọ̀gbẹ́ni, o ti máa ń ṣe tipẹ́. Èmi ìdẹ ló máa tẹ́ bá pẹ́tẹ́ ṣe tẹ́ láàrin àwọn òjòyè. If you try any rubbish today, o máa tẹ́ ẹran lẹ̀. Aso. Ẹ kéré, ẹ rí píntín. Níwájú èmi Kesari, apákan ogun, apákan ogun. Èmi apákan oró, apákan oró. Ẹ bá gbìyànjú ẹ jábọ́ bí pọ̀pọ̀. Kesari, ṣe tí ó jẹ tẹ̀tẹ̀. Má jẹ dágunró bẹ́ẹ̀ o, torí pé dágunró ò ṣe é jẹ. Shut the fuck, man. Tí kú bá ń sọ̀rọ̀, àrùn á máa gbin ni o. Tẹ bá ń fẹ́gún ṣeré, ẹ má lọ fòrò ṣeré o. Ẹ bá fojú dínà,
iná àjọ yín tẹ́ bá fojú di odò àgbẹ̀yìn lọ sí. dá padà ológìnní kan ò ní kéré kó má gàjà ajá ò ní kéré kó má ṣọdẹ bí iná ṣe kéré tó yẹ bá a bá gba mo máa ń jó ni láìláì ni kí nàyànnàyàn yín ṣọ́ra kó má nẹni ọba o. na action me dey wait for. I go finish all these people. I go finish them. àwọn eléyìí ò mọ̀ pé jagunjagun yàtọ̀ sọ́lọ́dẹ ẹ mọ̀ pé mopo yàtọ̀ sí boy scout ṣùgbọ́n eré mi àti yín ò ṣòní tá a bá yẹwọ́ akátá igé tá a bá yẹwọ́ ìdọ̀tí ìjàkùmọ̀ tó ń ti balógun ọ̀pẹ́ rẹ̀ ẹyẹ tó máa jẹ sí kò sí mọ́. They don't go now. Kesari. Osalo. But I've got good news for you. Every day is for the thief. One day is for BJ, aka Gunshot. Sure, Baba. Impound this vehicle immediately. Kesari, ẹnìkan ṣoṣo tí gbogbo ènìyàn ń pè níjọ̀mọ́. Kesari, Kesari, àwọn àdúrà ìwọ̀n. General, wetin dey happen now? Lord Caesar, kí ló ń ṣẹlẹ̀ bàbá? Ẹ wo kí ló ta ṣe sá kúrò bẹ́ẹ̀ yẹn? Ló ṣẹlẹ̀ rí. Kí ló happen? ẹ má yẹ káyà yín já séwu lóko àfigiri àparò mo fẹ́ mọ irú agbára tó wà lọ́wọ́ wọn àti irú agbára tó ń fúnra rẹ̀ ní òun ni mo ṣe filẹ̀ kó pàtó ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ojú èmi àti ẹ̀ ṣe máa tún ra rí. Cool. My mind just interest now. Like seriously. But General, àwọn guys tẹ́mi ń wò yìí ó dàpọ̀ ṣe gbé wọn dé lu èyí ni because confidence wọn ti pọ̀ jù wọ́n kàn dúró tó ṣe ń bá wa sọ̀rọ̀ yẹn wọ́n ti bold jù. General, the Lord Caesar, èèyàn kan ṣoṣo tí wáyé ń pè ní people tó ń pè ní jọ̀mọ́. Bàbá, no vex o. Ẹ wò, ṣe rí lẹ́ẹ̀kan yẹn gbà tẹ́ ń bá bọ̀bọ̀ yẹn fò. Ìṣe ló dà yẹn pé you don't understand. Ó fẹ́ máa jọ bẹ́ẹ̀ ni wípé ẹ mọ bọ̀bọ̀ yẹn rìn ní ṣá. Because ẹ pè lórúkọ kan ẹ ní Sky. You know am. ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrùkáfò ìyẹn kì í ṣọ̀rọ̀ mi tọrọ ò bá tọrọ a kì í fìtàn balẹ̀. Sky tí wọ́n bá ń padà wáyé tó bá tún padà wá lẹ́ẹ̀mẹ́gún èmi King Kesari ni màá pa ẹ́. My name is Caesar. King Kesari lórúkọ mi. Apákan ogun apákan oògùn èmi apákan oró apákan oró. Àbá ti márímárí tó bá tó. Ìjọba Kesari la bá tó. Gbẹ́ni ẹ̀sán òjò èmi ló tó máa pín Kesari èmi lè bí wọ́n pé Kesari ṣé ọjọ́ Kesari ni. Gbẹ́ni ẹ̀sán òjò ṣé o lè ṣe bí Kesari ṣe ń ṣe. Wáyé mo lè ṣe bẹ́ẹ̀. Ṣé o lè ṣe ni ó yá ṣe. Ẹni sùúrù ẹja ìrìnjọ ẹni sùúrù bíbá láti máa mọ Kesari láàrin ẹ ṣáà máa wò ní òṣù òun dẹ̀ ni ó mọ̀ dẹ̀yìn àbí bíbá láti máa mọ Kesari láàrin so ẹ máa sọ̀rọ̀ bí Kesari bẹ́ẹ̀ mo tó máa ń lejú tó máa ń ṣe gbogbo ẹ̀ ó yá ẹja o. èmi lè ṣe jẹ́ ń ṣe fún ẹ ó dọ̀ jẹ́ ń ṣe fún ẹ èmi Kesari ògbólógbò ajígunjalè ṣé o ń bẹ́ẹ̀ ni báwo ló ṣe wá ń ṣe báwo ló yẹ. bẹ́ẹ̀ sọ̀jọ́ ó gẹ̀ tiẹ̀ jọ ojú ìgbà tiẹ̀. ṣé wọ́n lè sọ ọdún yá sọ. mi lè sọ lásìkò bá dé màá sọ. ṣé tó lè sọ nísìn. nísìnyí bọ́lá sáfẹ́jọ́ bọ́dá Kesari ẹ wo bí ẹ ní later on ẹ fẹ́ lọ school fún nǹkan ọkọ yín bọ́ yín sọ orí yín dàrú ọpọlọ yín ti lọ bàbá ní sùúrù bó ṣe wà yìí you are mad àti o ti gúdù jù. ṣé wọ́n ti jalè rí. mo ṣe gbà mo ṣe ní jalè àní mo fẹ́ dàbí Kesari òun lè pé ṣé mo ti jalè rí. wọ́n bí ọjọ́ tó ń dá àmàlùgbà. ẹnìkan ò lè palẹ̀ ẹni tó bá lọ́wọ́ palẹ̀ irú wọn nílẹ̀ ń pa. mo rántí Kesari gbà yẹn àmọ́ àsìkò ọ̀rọ̀ tí ì tó tásìkò ọ̀rọ̀ bá tó màá ṣàlàyé fún ẹ. mọ mi gbogbo balẹ̀ máa ń sọ pásìkò ọ̀rọ̀ tí tó bá ní nǹkan tẹ̀mọ̀ nípa Kesari ẹ sọ fún mi ó lè help mi nínú iṣẹ́ yìí náà tí bẹ́ẹ̀ mọ̀ pé mi ló gbéṣẹ́ Kesari fún ẹ sọ fún mi mọ́ mi kí lè mọ̀ nípa Kesari ẹ sọ fún mi. kò sí nǹkan kan tí mo mọ̀ nípa Kesari ìròyìn ẹ̀ tá à ń gbọ́ yìí náà ni Kesari tí mo ti mọ̀ láti kékeré mo tún dàgbà tán mo tún gbọ́ròyìn Kesari àmọ́ Babátúndé á wù mí
kó padà lọ sí ọ̀dọ̀ bàbá kí wọ́n túbọ̀ bá mi rú ẹ lágbára nítorí iṣẹ́ tí o gbà nípa Kesari yìí. Àpátápàrà ni Kesari yìí. Mọ́mí ẹ gbàgbé. Kí ni àpátápàrà? Tá la àpátápàrà? Mọ́mí ẹ gbàgbé. Mọ́mí ẹ wò, bàbá tẹ́ sọ ẹ̀yin ò ní padà lọ. Èyí tí bàbá ti ṣe fún mi tó ti ṣe fún mi, agbára tó ti rò mí tẹ́lẹ̀ ó ìwà lára mi mo yìí ń lò. Mọ́mí ẹ jagunjagun ni mí, I'm a strong man, I'm your son, ẹ mọ̀. Ẹ má jẹ. Ẹ wà, báwo ni? Ó máa yẹn ní pé kí n padà wá tó bá ṣe díẹ̀. Ìgbà wo ló máa padà lọ? Tó bá ti ṣe díẹ̀ máa lọ. Yeah, báwo ni? Bọ́dá mi, nǹkan tẹ promise mi yẹn kọ́ ṣẹ́ ìgbàgbé. Oh no, mo gbàgbé. By the way, ìwọ ṣé o ṣáà máa yọjú sí mọ́mí ẹ̀ ṣá? Wọ́n sọ̀rọ̀ yìí. Mọ́mí ẹ̀. My love. My king. I love you. I love you so much. Are you sure you love me? Yes. You know I do. Okay, I love you more. Are you okay? Yeah, I'm fine. Okay, let's play a game. A game? What game? Let's do something different. Like? Close your eyes. Close it. Okay. Open your mouth. My mouth? Kí ló ṣe fún mi? King Kesari, General Caesar, Olúwa mi, bí mo ṣe lálàá yẹn nìyẹn o. Ẹ̀rù dẹ̀ ń bà mí torí mi ò lálàá. Olúwa mi, ara ń fún mi. Ara ń fún mi pé ọmọ tẹ́ gbà sọ́dọ̀ yẹn, ó máa padà betray yín ni. Ó máa gbà bọ́dé. Killer. Yes, boss. Mo notice pé o kàn ń bá mi rìn ni. O mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ gangan. Àkàlà ni mí láàrin àwọn ẹyẹ. Tí òkú bá kú láyé, àkàlà wọn á sì gbòde ọ̀run mọ́. Tí ìbùkún mi bá máa gbàbọ̀dé fún mi, kí wọ́n tó sùn kó tó lálàá, òun lèmi máa ti mọ̀. Nítorí kò sí bọ́mọdé ṣe lè tètè jí tó, oko ló máa bági kúkúté. But fine, you blame me. Mo dey appreciate pé o sọ̀rọ̀ nǹkan báyìí fún mi torí ààbò mi náà ló ń wá. But trust me, jàǹbá kì í ṣẹlẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣe mí. Okay? King Kesari, Lord Caesar, èèyàn kan ṣoṣo táyé pè ní people, tó tún pè ní jọmọ. Umbrella fún àwọn tó ń pa àti àwọn tó jò ń pa. Wá ṣe my vice killer. Yes, boss. O lẹ́nu lọ́dọ̀ mi. Trust me, you get level. Nothing do you. Yes, boss. Yes, boss. This is not the idea of the building. There is a big light here that is always on. Permanently on. Huge, massive. Right behind the light, there is a camera. Shawari, ọ̀nà méjì ló wọnú lé. Tí a bá ní ká strike ká gba ọ̀nà yìí.
they have 2 security guards there. There is one here and another one there. Tabanika by the other or no. There are 2 security guards in this place too. One here and another one right here. Shetuwari, there is another big light here and a camera behind it, Oluwani. In go to one room in Lojuju ni pe. How we won't take penetrate. Boss, I'm sorry, mo fẹ́ sọ̀rọ̀ kan ni. Èmi rò pé yẹ kó lè fún wa láti hit ní ilé now. Either day or night. A fẹ́ kí àbóyá commissioner minister ló pera bó ṣe lágbára sí kí ló kàn wá. Nígbà láti ní yín lẹ́yìn, abeg, wọ́n ò bẹ̀ sùúrù ìtùnú ìrọ̀rùn ló yẹ kó jẹ́. Gbangba làṣà tí wàá máa ń ta náà. Tọ̀sán tòru lọ́mú lè tí wọ́n máa fi ń jalè. On point. Kò sígbà táwọn ò lè wọ bí àwọn máa wọ bí tá máa kó nǹkan tá máa kó tá máa jáde. Ó dáa o. Ẹ wá gbọ́, ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ kí Olúwa mi rò. Kọ́ rò dáadáa kọ́ dẹ̀ pàṣẹ. Okay, fine. Gbogbo idea tẹ́ sọ pátápátá ló make brain. A máa lọ sílé senator yìí. A máa jalè. A máa rí owó ńlá gbé bọ̀. Yes! Ó dẹ̀ máa wà successful. Ṣùgbọ́n lẹ́yìn ìrìn àjò yẹn, problem máa wà. Kò lè séwu. Lord mi. A máa dé Òṣogbo láàárọ̀ ọ̀la. Ká tó lọ operate. A máa kọ́kọ́ dé Òṣogbo. Mo máa mú bùkún mi lọ sọ́dọ̀ mọ́mísì. Yeah. Why? For safety. Wọ́n ti pàṣẹ ni. For safety. For safety. Ẹnìkan, báwo ló ṣe mọ̀ bí? Ta ló júwe ọ̀dọ̀ mi fún ẹ? And look here, I am not his mother. I am not your mother. Ẹ̀gbọ́n ìjà yìí ni mo jẹ́. No, mi ì lè gbé anybody sọ́wọ́. Ká ní mo ti mọ̀ ní mi tètè fúra mi ló kó bá mi. A tètè fúra mi ni. Torí ká ṣe pé mo tètè fúra ni. Mi ní ìdí èrò tó kúrò ní ìgboro tó wá ń gbébí. Gbogbo ilé tẹ̀ ń ṣe ìsìn ẹ̀ ní gbogbo àlàyé tẹ̀ ń ṣe ìsìn àwọn àlàyé nǹkan tí ń ti mọ̀ tẹ́lẹ̀ lẹ́ tún ṣàlàyé ni. Ẹ kò fi sọ̀rọ̀ just for 2 days mo máa padà wá mu. Wo ọmọ ẹ ò lè dúró síbi o. Ẹ wá tọ́ mi, má worry, mom sí mi ní ṣùgbọ́n wọn ní choice. Just for 2 days, okay? Máa padà wá mú ẹ. Ẹnìkan kò lè dúró o ò lè dúró o. Wo. I don't have anything against you. Anytime. Ṣé wà okay? I'm not sure. Ẹ tán padà sọ́dọ̀ mọ́ mi. General, ẹ wo time ti ń lọ. Tabanika turn, I'm expecting for patient time on phone. I said turn! Yes, boss. Right away, boss. Turn now. Yes, boss. Fast. Yes. Òpó àṣẹdá orúkọ tá a pẹ̀sẹ̀. Ẹsẹ̀ mi má jẹ́ rìn rà. Má jẹ́ rìn sọnù. Má jẹ́ fojú sunkún ẹnì kankan. Má jẹ́ kí n fojú sunkún ẹnì kankan. Fast. Fast. Yes, boss. Yes, boss.
aka gunshot ó ti ń bọ̀ Kesari ti ń bọ̀ ó ti rí àrà tí mo dá boys you see me you die I see you you die. bàbá mo ń bọ̀. Atakoro. Boys, take positions. Agbébọ̀ mi ṣe mo tìyẹ́ ìbádọ́. Àlùkò tó bá mi ṣe mo tìyẹ́ ìbọ̀sùn. Lèkè tó bá mi dọ́rùn rẹ̀ wò. Ìyá rẹ̀ ń bẹ́nu báyìí fún. Láàfin mi Kesari. Ẹ̀sùn mọ́ mi. Táwọn bá kéré àwa gẹ̀ ní. Táwọn bá kéré àwa gẹ̀ ní. Ibi tí wọ́n wà ládé yìí. Kite. Kizo. Ẹ lọ báyìí. Killer. Go like this. Anybody tó bá rí kó padà lọ. Kesari kuola dabani kamuni ola la mamu ola fola kitola e mazika masina giga ni Kesari Kapodi tuti Yìnbọn kan kì í yìnbọn lè ṣù. You see me, you die. I see you, you die. Every big day, aka gunshot. Kesari, your days are numbered. Kesari ode èèyàn kan ṣoṣo tí gbogbo ènìyàn ń pè ní jọmọ Kesari máa bí n bá dé yín lálejò gbogbo yín lẹ́gbẹ́. Kesari fún Kesari lóbi máa sọ bẹ́ẹ̀ ránù ló fi yé wa nítorí Kesari fún Kesari nítorí gbogbo ẹran kò sí bẹ́ẹ̀ nígbà. Surrender yourself. To bá try to play smart máa ń yín ẹ látòrí ẹ lẹ́sẹ̀. Turn slowly. Your hands on your head. On your knees. Ewu òrìṣà jíjí ni mú jí tó wọ̀rọ̀ kọ́kọ́ jíjí látàǹpàkò jí tó wọ̀rọ̀ ọ̀nà òréré là ń rí ẹnìkan kì í ráyè. My name is Killer, second in command of Kesari. Keke. Second in command of Kesari. Keke. You killed an officer of the law? And I'm going to kill you right now. What? What can't go on there? And you not joke with me. My name is Killer, second resident. Are you all right? Obìnrin lásán lásán bí wọ. Proud of being a killer and not robber. Ìwọ tó ẹ̀kọ́ wá ní ọkọ kó máa tọ́jú ọmọ. My name is Killer, aka Kesari. But one need guts. Láti pa an officer of the law. You see me, you die. I see you. You die.
Mi ò fẹ́ morúkọ mi tó ń jẹ́. Sky ni mo máa gbé. You killed my mother. O tún pa bùkún mi. Àwọn èèyàn méjì tí wọ́n wò jínú life mi ló pa yẹn. Tó bá pẹ́ ìgbà nìyẹn tí wọ́n kì í pagbá ìmì apá ẹ lónìí. Tó bá pẹ́ igún ni wọ́n tí wọ́n ní wọn kì í pagún wọn kì í jẹgún. Òní ilẹ̀ jẹ́ máa yílẹ̀. Kesari, the same way you killed my father, the same way you've killed a lot of innocent citizens in this country, the same way you've rendered law homeless and useless, childless. Kesari, the same way you've killed policemen, including the commissioner of police. Kesari, allow me to introduce myself to you officially. My name is Babatunde James, BJ, aka Gunshots. Sky was my father. He served you. He was loyal to you. He was faithful to you. He did everything for you. And yet, you killed him. Kesari, it is the end of the road for you. Èèwọ̀ òrìṣà. Gbogbo story yìí àìlẹ́nu right. Ẹrù tí àjàbá yẹrí fún. Pẹ́pẹ́ tó bá lòun fẹ́ gbé fẹ́ràn ṣubú ni. Wo ọjọ́ tó ti bọ́ ọmọ màálù, òun ló ti jọmọ ewúrẹ́ lọ. Tó bá ń padà wá ní ẹ̀mẹ́wàá Sky, èmi Kesari yìí náà ni màmá pa. Ayé ò ní da Kesari. Torí pé bàbá ẹ̀ ni mo jẹ́. You no go better for you dey mad. Olórí burúkú ni ẹni Kesari. Ọjọ́ tó ti bí ọmọ màálù ló ti jẹ ewúrẹ́ lọ. Nítorí wọn ò fẹ́ ewúrẹ́ ẹ̀ ló ń jẹ ni. Tẹ́wúrẹ́ ẹ̀ bá jẹ fertilizer, á tóbi ju màálù lọ. You no go better for you. Come, let me tell you one thing. This is BJ. Gunshots. This is not Sky. Kesari, yes. Mo ní good news fún ẹ. Ṣòrí mo fún ẹ time láti pé ìjì ọwọ́ tó bá tó bá ń pè. Búra àwọn òkú, pé ghost, pé ẹni tí bá fẹ́ pè. As a matter of fact, mo fọ́n ẹ jáde. Bọ̀wọ́ pé kọ́ gbé container bullet wá. I'm giving the assurance pé èmi Babatunde James kò sí èyí tó máa ràn mí. Kesari, your time is up. Nítorí pé kí ni? Ẹnu ẹ yóò rọ òkúta. It is the end of the road for you. Egungun kì í nu atọ́kùn. Egungun tó bá nu atọ́kùn ẹ̀ á ti wọ̀ gbalẹ̀ àléwu. Kọ́kọ́ léwé náà tó ní warawara báyìí lọ́mọdé tó kó sì sí bọ̀ warawara. Ilé ògbà ọ̀nà ògbà náà ní ìṣèwé àràgbà àti ìlú àtìbọ̀ kì í jágọ̀rọ̀ di ògbádùn. Kesari. Ọ̀la ẹ̀jẹ̀. Tẹ́tí kò gbọ́ mi dáadáa. Ó ní ìkìlọ̀ tó wà ń bẹ̀rẹ̀. Ọjọ́ kíjọ́ tó o bá pàdé Kesari tó o bá fẹ́ bàjà. Ọjọ́ náà tó bá ti fi ẹnu kan ẹ̀jẹ̀ òkú àbí ẹ̀jẹ̀ ẹni tó bá súnmọ́ ọjọ́ náà léwu o. Kọ́ sá fún ni. My name is Kesari. King Kesari lórúkọ mi. Apákọ̀ ogun, apákọ̀ ogun. Apákọ̀ orú, apákọ̀ ogun. Àgbẹ̀tì là ń gbégélé ra. Àgbẹ̀tì là ń gbégélé ra. Lọ́nà, ọmọ ta ni wọ́n ń ṣe? Gbogbo àwọn tó kú ẹ̀ pátápátá ló ti fẹ̀jẹ̀ wẹ̀. Ọmọ ta ni wọ́n ń ṣe? Ọmọlágídí lèmi. Ó ṣèwọ̀ a kì í gbọ́ kú ọmọlágídí torí náà ló ṣe lè rí mi pa. Níwọ̀ ọlọ́pàá kékeré yìí. Tó bá rí bẹ́ẹ̀ ìjì ni mo pè. Ìjì. Mi bá mi fàtiwá. Ìlú mi fàtiwá. Ìlú tó jà ń lu alákẹ́tù. Ìlú alákẹ́tù fi tú. Ó ní mo pè. Ẹ mọ̀ owó òrìṣà. Ìjì oníjà kan gbọ́dọ̀. Ìjì oníjà kan tún gbẹ́gi. Iṣẹ́ ru ẹ. Ọmọ ta ni wọ́n ṣe? Níbo ló ti rí? Èmi ọmọ Olúfẹ́. Àrọ̀ni ni bàbá mi. Mo ní ká ẹbí ti Kesari fún Kesari. No! Èmi tí mo kọ́ tó kú. Tí mo kọ́ dára tó ń ju orí ẹ̀. Sọ wá yẹ kí n má lè pàgbé ti karahun ti karahun. Àṣóòtọ́ ló wẹ̀ wọ́n àgbà. Tí wọ́n ní tó bá lò kéré ìwọ kọ́ ló kéré jù. Tó bá lò tóbi ìwọ kọ́ ló tóbi jù. Shout out to my people in the street. MC Oluomo, Koko Zaria, Badiosha, Abu Ebel, Jordan Nikorodu, Eshe Samofi, Schoolboy,
ọba aládùn ní Mùsùn ní as ní South Lẹ́kan Àgbànàkì Sunday Igboho ká ní mo jagun mi ò jalè ní àwọn tí ń bá máa bá tó nìyẹn. But no! About to marry Tobacco. Ìjọba Kesari mo bá tó. My name is Caesar. Èmi ni King Kesari. Táwọn bá jẹ́ wà wọlé ní. Táwọn bá jẹ́ wà wọlé. Ọ̀bẹ kí àwọ̀lú lórúkọ tá a pè fá. Ọ̀bẹ kí ìdíjànà lórúkọ tá a pè sọ̀dàrà. Èṣù láàlà fara yẹ̀pẹ̀ bìtìbìtì lórúkọ tá a pọ̀ wọn yàbí. Pálánjà là ṣọ́kù ọlá pàlànjà là ṣọ́kù ọlá. Àbálábà wọn márààrún parapọ̀ wọn fẹ́ fèsì ògbèjọba. Wọ́n ní sáṣá gẹ̀rú tó bá jọba àṣírí wọn ò níbò. Àmọ́ kì í ṣe bí tèmi Kesari lónìí. Pátápátá lè kún daṣọ́ borí. Àbùtán lòdì sábòdì ìgbín. Ẹni ẹlẹ́ni ní rọ́ṣọ́ pàdé àṣàwélẹ̀. Ẹni ẹlẹ́ni ní rọ́pàkà láṣọ. Àgbààgbà lónìí péjọ káláwọn jẹ fún òkété. Àbíkọ́ náà wọ́n jẹ yín ọ̀nà. Èèwọ̀ òrìṣà. Ilẹ̀. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí etí alẹ́. Mo dé kùtùkùtù bí etí òwúrọ̀. Mo dé pápá bí etí ìyálẹ̀ta. Ọ̀rọ̀ èmi Kesari di àfọ̀lá tó bá dọ̀la á tún kọ̀la bí làá ò bá ṣe gbé a sì parapọ̀ a máa lọ gbé làlà látẹ̀ni lọ ẹ máa fi ti Kesari.